ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ á jọ pàdé ara wa ní àgbàlá ọ̀rọ̀ ká lè fi ọ̀rọ̀ kọ́ ara wa lọ́gbọ́n. Àgbàlá ọ̀rọ̀ lèyí níbi à ń gbé mọ̀mí ọgbọ́n lókùnrin lóbìnrin tá ń gbára wa níyànjú bá ti ń hùwà tó tọ́ láwùjọ wa bá ti ń hùwà tó tọ́ ò nígbà gbogbo. Ẹ̀yin olóyè, ọ̀rọ̀ kan òun ni mo fẹ́ ká jọ wo orí wo kan aráàlú yìí ó kan àwa gan fúnra wa. Ẹni tó bá ti wá tábà kó má fi ṣèbínú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ oníṣẹ́ láti ṣe. Orí pé wàá lọ sí ìgboro bàbá mi bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn túbúlé gèrè òde ọ̀dọ̀ àwọn obìnrin ó pọ̀ kángun sọ́dọ̀ wọn gan. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀bùn ni wọ́n, ọ̀bùn ràìràì, ọ̀bùn ṣíọṣíọ, túbúlé gèrè òde irun palàbà mọ́ lórí wọ́n lọ́kọ̀ ń wò ta ọkùnrin ò sí á ní wò ta àjọjẹ lọ tún wà rẹ̀ ṣe èyí tó ti ṣe láti ọdún tó lọ lọ́hùn ó ló sì wà lórí rẹ̀ nìsín ìyẹn ti ń rùn. Mo tiẹ̀ mọ̀ wípé àwọn kan mọ̀ ṣerun olówó ńlá tí wọ́n sì ń tírìtì ẹ̀ ìyẹn sì dáa tẹ̀ bá ń tírìtì ẹ̀ tí yín òrùn sí wa. Ṣùgbọ́n ẹlòmíì irun tó ṣe tó bá kọjá gbẹ̀gbẹ́ yín ẹ̀ẹ́dọ̀wọ́ bomú ni àwọn kan tiẹ̀ wá sáàfin níjọ́sí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ báyìí ni mò ń fọwọ́ bomú ṣùgbọ́n agbọ̀kìn yánu náà òun ni ò jẹ́ kí n sọ̀rọ̀ mo tètè ya fọgbọ́n ṣe é torí bí òórùn yìí ni ó pọ̀ gan-an tẹ́ ẹ bá wọnú ilé ẹlòmíì ẹ nílé mi kanlẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀dọ́bìnrin mi òde ni wọ́n ti ń soge ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ wọn mú ẹ jí lọ sílé wọn lákòókò ẹ̀wẹ̀ ní tán fi sùn ẹ̀wọ̀ aṣọ tán fi bora ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá ti lo mékọ̀pù wọn kì í fáyín ọ̀bùn ni wọ́n tẹ́ ẹ bá wo singlet àwọ̀ sílẹ̀ wọn àwọn obìnrin mo sì ń sọ wọn làwọn ọkùnrin wà ńbẹ̀ lásìkò bá gbà mí màá yàn nàná rẹ̀ àwọn obìnrin míì tẹ́ bá wo singlet wọn tàbí àwọ̀tẹ́lẹ̀ wọn ìyẹn ti di pẹ́pẹ́ ọ̀bùn tó sìn àásò ń gbọ́ mi ọ̀bùn lára ìwọ ni mò ń bá wí ọ̀bùn kẹ́mi mò ń bọ wíṣẹ̀ ọ̀bùn bùkún wọn mò ń bẹ́ẹ̀ wí ṣé mò ń gbọ́ mi ò lè pè mọ́ra mi bá sọ pé bùkún mi tó bá jẹ́ ń dáadáa ni màá pè mọ́ra mi ṣùgbọ́n ọ̀bùn ni ọ́ sẹ́ ọ̀bùn ni ọ́ ọ̀bùn dúpẹ́ ọ̀bùn lára mo ti sọ fún ọ ó yẹ kó o yí padà mọ́mì ẹ̀yin mọ̀ pọ́bùn nìyẹn ẹ mọ̀ náà dàwọ̀ àwọn ọmọ tẹ́ ẹ bí àwọn obìnrin lẹ́sìn bíjọ àwọn náà ti ń kọ́ wà ti ṣe yín ọ̀bùn ni wọ́n dádì òbí tètè dé tọmọ bá yàgbẹ́ ẹ ní gbélẹ̀ kíákíá àyàmà òórùn àbẹ́ẹ̀rí nǹkan kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀bùn ẹ lọ yí padà ẹ bá dáná ibi tẹ́ ẹ ti dáná kísìnì tá a ti ń dáná oúnjẹ ó yẹ kó mọ́ tónítóní ni ṣùgbọ́n kò mọ́ ẹ wá láwọn èèyàn ò ṣàánú fún yín tẹ́ ẹ bá ti dọ́dọ̀ wọn níṣẹ́ lẹ̀ ń rùn sí wọn tẹ́ ẹ bá jọ ń sọ̀rọ̀ kíákíá wọn làwọn fẹ́ parí ọ̀rọ̀ wọn torí pé òórùn yìí ó ti pọ̀ jù pọ̀ ẹ jẹ́ ń bá àwọn ọkùnrin náà sọ̀rọ̀ ọkùnrin míì ó tún máa ságì bọ́ọ̀sà rẹ̀ sì rèé ó di pẹ́pẹ́ ó wà bẹ́ẹ̀ ìwọ náà máa rí wọn èmi máa rí wọn kúrò ṣùgbọ́n tó bá jẹ́ pé ológun ní mí ni bá ti bá wọn wí àwọn tó lè gbọ́ à ń sọ fún wọn wọ́n ń gbọ́ òun náà ni mo tún fi láǹfààní láti mọ́ sọ báyìí nínú àgbàlá ọ̀rọ̀ kí ó lè yé wọn tó bá wù wọ́n kí wọ́n gbọ́ ẹ̀yin ọkùnrin ọ̀bùn ẹ lọ yí padà o fẹ́ súnmọ́ aya rẹ o fẹ́ ṣe ìṣelọ́kọláya aya ń dọwọ́ bomú kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó mọ̀ pọ́bùn ní ọ ẹnu ẹlòmíì kò ní fọnu láàárọ̀ ó ti jẹun tó bá dọ̀sán kò ní fọ́ ọwọ́ alẹ́ àní ẹja pa gbogbo ẹ̀pọ̀ tó bá dọ̀la àmọ́ yanjú ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀bùn ràìràì ọ̀bùn ṣíọṣíọ bó ṣe kún obìnrin bẹ́ẹ̀ náà ló ṣe kan ọkùnrin aṣọ ẹlòmíì kò ní wọ white bí mo ṣe wọ̀ yìí torí pé ọ̀bùn ni tẹ́ bá lè ra aṣọ white bùn tẹ́ bá máa fi rí lóṣù kan sí méjì ìyẹn ti di white black ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa a ní yí padà sẹ́ẹ̀ kò yẹ kó mọ́ ọba lọ 2020 láwa yìí ó yẹ kó yí padà kúrò nínú ìwà ọ̀bùn rẹ kò lè pí ọ ẹ̀yin olóyè ẹ jẹ́ ń bẹ́yìn náà wé tẹ́ bá délé yín ẹ sọ fáwọn ọmọ wípé ìwà ọ̀bùn ò dáa pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ gẹ́gẹ́ bí obìnrin sọ fáwọn ọmọ
rẹ ìwọ ọ̀bùn sún ọ̀bùn a máa ń lé olóore jìnnà sílẹ̀ tá a bá yá ọ̀bùn kò kí ń jẹ́ ká súnmọ́ Ọlọ́run torí pé mímọ́ lolúwa ó sì ń wá àwọn tó níwà mímọ́ nípa ìwà mímọ́ nípa ìtúnléṣe Olúwa fi ìlú wa ṣe ibùjókòó ẹ má jà yọ̀bùn mọ́ o ká lè túnlẹ̀ yìí ṣe èmi ò ní sọ jù bá ń lọ ẹ yí padà ọ̀bùn ráìráì nínú ilé rẹ bó ṣe dọ̀tí àyàn mà tètè lọ tún bẹ̀ ṣe mọ́mí ẹ tún lè ṣe o dádì ẹ̀yin náà tún lè ṣe èèwọ̀ ọ̀bùn kò sún ọ. wà nílẹ̀ yìí kì í ṣọ̀rọ̀ ẹnìkan rárá bó ti kára ilé. kí n tó máa lọ Clement Ọládìméjì lórúkọ tèmi èmi náà ni dàrẹ́tọ̀ pírójẹ́tì yìí. I am Fúnmi Ọlábìdòyè èmi ni mo ya iṣẹ́ yẹn tí mo dẹ̀ edit ẹ̀. orúkọ tèmi ni Michael obìnrin kan ṣe tó ń jẹ́ Michael tó bá ti ń wo àwọn fídíòsì ẹ máa like kẹ̀dẹ̀ máa fi ránṣẹ́ sáwọn olólùfẹ́. Dàtí tù sí kẹ́ máa share. Olúwapẹ̀sẹ̀láyé lórúkọ tèmi àwọn tèmi á máa pè mí ní TJ Pride èmi náà ni olóyè Àgídìgbò nínú Àgbàlá Ọ̀rọ̀. Joseph Ajíbóyè lórúkọ tèmi ń jẹ́ the anointed presenter yín rèé tí ò ní bàjẹ́ láíláí Àgbàlá Ọ̀rọ̀ kílípù tá à ń ṣe yìí ẹ máa wò ó ẹ máa like ẹ máa subscribe ẹ máa share èmi gangan èmi ni kábíyèsí Àgbàlá Ọ̀rọ̀ Ọlọ́run ló fún wa ṣe àwa náà kọ́ ẹ kàn máa share o ẹ máa gbádùn ẹ lọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ yìí tànà ní pọ̀pá ẹni tó bá tàbá kó má fi ṣèbínú ṣe ni kó ṣàtúnṣe kó má bàjẹ́ sí kòtò. Joseph Ajíbóyè ní kábíyèsí Àgbàlá Ọ̀rọ̀ tó sìn Ọláyíòyè lólóyè Àgídìgbò Michael obìnrin lólóyè pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kájọ gbádùn ara wa káfíìmọ̀ kún ìmọ̀.